A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ti ṣe àbẹ̀wò sí ọ̀dọ̀ mínísítà ìlú Àbújá Nyesom Wike lánàá láti tẹ̀síwájú nínú ìjíròrò rẹ̀ lẹ́yìn àṣeyọrí àtúndì ìbò. Àwòrán ìpàdé yìí ni amúgbálẹ́gbẹ̀ẹ́ Wike Lérè Ọláyínká ṣe àfihàn lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ níbi tí mínísítà ti ń gbọ́wọ́ pẹ̀lú gómìnà Adélékè bí wọ́n ti jọ di ìwé ẹ̀rí Certificate of Return mú. Àbẹ̀wò yìí ń wáyé lẹ́yìn wákàtí díẹ̀ tí gómìnà ní ìpàdé àtilẹ̀kùn mọ́rí ṣe pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu ní ilé agbára ìlú Àbújá. Adélékè dé sí ilé agbára pẹ̀lú National Security Adviser Nuhu Ribadu àti ọ̀pọ̀ àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n jọ kọ́wọ̀ọ́rìn títí kan adarí ìpolongo ìbò àti olórí òṣìṣẹ́. Níbi ìpàdé yìí ni gómìnà ti ṣe àgbékalẹ̀ COR bí ó ti fi ìmoore rẹ̀ hàn fún ètò ìdìbò ọjọ́ 15 oṣù kẹjọ. Nígbà tí ó ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn ilé agbára lẹ́yìn ìpàdé, gómìnà Adélékè ní Tinubu lẹ́tọ̀ọ́ sí ìgbóríyìn pẹ̀lú bí ó ti fi ààyè gba kí ètò ìdìbò lọ láì dá sí i. Gẹ́gẹ́ bí àlàyé Adélékè, pàtàkì àbẹ̀wò rẹ̀ ni láti dúpẹ́ lọ́wọ́ Tinubu tí ó ṣe àpèjúwe rẹ̀ ní bàbá orílẹ̀-èdè (Father of the Nation) fún bí ó ti bu ọ̀wọ̀ fún ètò ìjọba àwa-arawa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kò dín ní òkú ènìyàn 46 (46) tí wọ́n ti rí yọ lẹ́yìn ìjàmbá ọkọ̀ ojú omi tí ó wáyé ní ìlú Gorowu, ìjọba ìbílẹ̀ Goronyo, ìpínlẹ̀ Sokoto. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe fìdí ẹ̀ múlẹ̀, ìjàmbá yìí wáyé ní Ọjọ́bọ̀ bí ọkọ̀ ojú omi tó kó èrò 77 (77) níbi tí a ti rí ọkùnrin, obìnrin àti àwọn ọmọdé ti dojú dé. Nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀, alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Sokoto DSP Ahmed Rufai ní òkú 54 ni wọ́n ti rí yọ bí wọ́n ti rí àwọn 15 dóòlà láàyè. Rufai ní iṣẹ́ ìdóòlà ṣì ń lọ lọ́wọ́ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò àti àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì tí wọ́n sì ń wá èrò ọkọ̀ 16 tó kù. Gẹ́gẹ́ bí àlàyé rẹ̀, lára àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ láti rí àwọn òmùwẹ̀, àjọ SEMA, NEMA àti ọlọ́pàá. Ìṣẹ̀lẹ̀ yìí ti sọ àwọn ará ìlú Gorowu sínú ìkárísọ bí mọ̀lẹ́bí ṣe ń retí ìròyìn nípa àwọn olólùfẹ́ wọn. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé lẹ́yìn ọdún kan tí irúfẹ́ ìjàmbá báyìí wáyé ní ìlú Kijó láàrin ìjọba ìbílẹ̀ Goronyo yìí kan náà. Ṣíwájú àkókò yìí ni olùgbé Gorowu kan tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ ní ìṣẹ̀lẹ̀ yìí wáyé lóru àná Ọjọ́bọ̀, ṣùgbọ́n ìwọ̀nba ènìyàn ni wọ́n ṣe àkọọ́lẹ̀ wípé wọ́n dóòlà ní ìgbà náà, bí ó ti rọ àwọn aláṣẹ kí wọ́n tètè bá wọn jára mọ́ṣẹ́ nítorí ẹbí ń retí mọ̀lẹ́bí wọn. Òṣìṣẹ́ àjọ NEMA kan tí ó pe ara rẹ̀ ní Alhaji Ibrahim sọ fún akọ̀ròyìn wípé àjọ wọn ti darí òṣìṣẹ́ lọ inú ìlú láti lọ kún wọn lọ́wọ́ lórí iṣẹ́ ìdóòlà. Ohun tí ó ṣe okùnfà ìjàmbá kò tíì fìdí múlẹ̀ títí di àsìkò ìkóròyìn yìí jọ. Nígbà tí ó ń fèsì, olùdíje du ipò gómìnà láti ẹgbẹ́ ADC ní ìpínlẹ̀ Sokoto, Honorable Maniu Muhammad Daniya, fi ìbánikẹ́dùn rẹ̀ hàn nínú àtẹ̀jáde láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Aminu Abdullahi bí ó ti ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ yìí ní ìbànújẹ́ ńlá, pàápàá jùlọ bí ọ̀pọ̀ èrò inú ọkọ̀ ṣe jẹ́ àwọn ọmọdé tí ọjọ́ orí wọn wà láàrin 10 sí 15 tí wọ́n ń rin ìrìn-àjò pẹ̀lú àwọn àgbẹ̀ àti lébìrà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Sínétọ̀ àná láti gbùngbùn Kaduna Shehu Sani ti ṣe àpèjúwe olórí ológun àná Ibrahim Badamasi Babangida IBB gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gidi (Great Nigerian). Ó ní pẹ̀lú wípé olórí ológun àná yìí rán tòun pẹ̀lú àwọn ará ìlú mìíràn lọ ọgbà ẹ̀wọ̀n. Sani ní àgbékalẹ̀ ohun amáyédẹrùn rẹ̀ kò lẹ́lẹ́gbẹ́ ní Nàìjíríà. Sani ṣe àfihàn yìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X láti fi ṣe ayẹyẹ IBB tí ó pé ẹni ọdún 95. 85. Sani, ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tí ó tún jẹ́ igbákejì alága ìpolongo ìjọba àwa-arawa, ni wọ́n rán lọ ẹ̀wọ̀n ní ọdún 1994. Wọ́n kọ́kọ́ fi ọwọ́ ṣìkún òfin mú un nínú oṣù kẹwàá ọdún 1994 kí wọ́n tó wá padà rán lọ ẹ̀wọ̀n gbére láti ilé-ẹjọ́ tribunal ológun lórí ẹ̀sùn wípé ó ń ṣọ̀tẹ̀ orílẹ̀-èdè (treason).
Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Abia CP Wilfred Ọlátòkunbọ̀ Afọlábí ti darí ikọ̀ alámòjútó rẹ̀ àti àwọn òṣìṣẹ́ láti wọ́de gba àwọn ojúnà ńlá ní ìlú Umuahia láti fi sààmì ayẹyẹ ọdún àwọn ọ̀dọ́ lágbàáyé 2026 International Youth Day. Kọmíṣánná tí àwọn òṣìṣẹ́ Mínísítírì fún ìdàgbàsókè ọ̀dọ́ àti eré ìdárayá darapọ̀ mọ́ rọ àwọn ọ̀dọ́ ní ìpínlẹ̀ Abia kí wọ́n yàgò fún jàǹdùkú òṣèlú àti ìmọ̀-ẹ̀rọ. Ó wáá fi àfojúsùn ẹkùn iléeṣẹ́ wọn múlẹ̀ fún àmójútó ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú àwọn ọ̀dọ́. Afọlábí tí ó gba àwọn ọ̀dọ́ nímọ̀ràn kí wọ́n rí ọlọ́pàá gẹ́gẹ́ bí ẹnìkejì wọn fi dá wọn lójú wípé wọn kò dá ọlọ́pàá láti jẹ́ ọ̀tá wọn, àwọn kò sì ṣe lòdì sí ìlọsíwájú wọn. Ó kìlọ̀ fún àwọn ọ̀dọ́ Abia tako lílọ́wọ́ nínú jàǹdùkú òṣèlú, ìmọ̀-ẹ̀rọ àti àwọn ìwà mìíràn tí kò bófin mu tí ó ba àlàáfíà ìlú jẹ́, bí ó ti rọ̀ wọ́n kí wọ́n lo agbára wọn sí ọ̀nà tí yóò ṣe wọ́n láǹfààní. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Delta Sheriff Oborevwori ti ṣe àfihàn lánàá wípé ₦503,000 ní owó oṣù òun, ṣùgbọ́n tí àwọn permanent secretaries sì ń gba ₦900,000. Oborevwori ṣe àfihàn yìí níbi ìfilọ́lẹ̀ 4-bedroom terraced duplex méjìlá fún àwọn permanent secretaries àti àgbékalẹ̀ ọkọ̀ official vehicles méjìlá fún àwọn permanent secretaries tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sípò ní Asaba. Nígbà tí ó ń ṣàlàyé ìyàtọ̀ tó wà nínú owó oṣù, gómìnà ní ìjọba ìpínlẹ̀ ṣe àlékún owó wọn lẹ́yìn tí wọ́n ṣàròyé wípé àwọn directors kan ń gba owó tí ó fẹ́ẹ̀ tó tiwọn. Oborevwori ní ìdí nìyí tí àwọn fi ṣe àlékún owó wọn tí head of service fi ń gba mílíọ̀nù kan náírà. Gómìnà ní ìṣèjọba rẹ̀ mú ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ ìjọba lọ́kùnkúndùn, bí ó ti ní ìpèsè ọkọ̀ fún wọn ní láti mú kí ìrìnsẹ̀ wọn yá kíákíá fún ìdàgbàsókè iṣẹ́ wọn. Oborevwori ní ìyànsípò PS méjìlá wáyé láti rí i dájú wípé gbogbo ìjọba ìbílẹ̀ láàrin ìpínlẹ̀ ni ó ní aṣojú lókè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Adarí ìjọ Inri Evangelical Spiritual Church Primate Elijah Ayọ̀délé ti ní Ààrẹ Bọ́lá Tinubu yóò darí olú ìlú Nàìjíríà Capital of Nigeria kúrò ní ìlú Àbújá wá sí ìpínlẹ̀ Èkó bí ó bá pegedé àtúndì ìbò ààrẹ ọdún 2027. Primate Ayọ̀délé sọ ọ̀rọ̀ yìí nínú fọ́nrán tí wọ́n ṣe àfihàn lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X. Ààrẹ Tinubu ló ń wá àtúndì ìbò lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC. Nígbà tó ń sọ̀rọ̀ lórí àtúndì ìbò Tinubu, wòlíì ní àgbékalẹ̀ architecture ìpínlẹ̀ Èkó yóò yí padà. Ọ̀pọ̀ lè má ka èyí kún, ṣùgbọ́n bí Tinubu bá fi lè wọlé ẹlẹ́ẹ̀kejì, capital Nàìjíríà máa yí padà sí Èkó. Bí èyí bá ṣẹlẹ̀ tán, ó ṣeé ṣe kí wọ́n gbé e sí Ẹ̀pẹ́, Lẹ́kì tàbí ibikíbi ní ìpínlẹ̀ Èkó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Amúgbálẹ́gbẹ̀ẹ́ àgbà fún gómìnà ìpínlẹ̀ Edo Kashilchukwu ti figi gún fún olórin Davido láti má dá lábàá àti wá ṣeré ní ìpínlẹ̀ Edo lẹ́yìn ìdojúkọ tí ó ní pẹ̀lú gómìnà Monday Okpebholo. Bí a kò bá gbàgbé wípé Davido ní ìkọlù pẹ̀lú Okpebholo lẹ́yìn tí gómìnà lọ ìpínlẹ̀ Ọ̀ṣun láti lọ dá yẹ̀yẹ́ àbúrò bàbá olórin yìí, gómìnà Adémọ́lá Adélékè, sílẹ̀ níbi Okpebholo tí ń polongo ìbò fún olùdíje APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni ó ti béèrè lọ́wọ́ àwọn olùdìbò wípé ṣé ijó tí gómìnà wọn ń jó kiri ò sunwọ̀n ni, tí kò mọ̀jó ká ṣáà máa jó kiri. Davido ní ọ̀rọ̀ yìí jẹ́ ọ̀rọ̀ ìtàbùkù sí ọ̀nkù rẹ̀ bí ó ti gba orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ lọ láti lọ wú èsì ìdánwò WAEC kan jáde tí ó lọ́mọ ti gómìnà. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò àìpẹ́ yìí ni Davido ti ṣàlàyé wípé òun kò ní tọrọ àforíjì lọ́wọ́ gómìnà Okpebholo, bí ó ti fi kún un wípé àánú àwọn ọmọ rẹ̀ ṣe òun pẹ̀lú ìwà tí bàbá wọn ń wù lójútáyé. Láti fèsì sí ìṣẹ̀lẹ̀ yìí ni Chukwu fi yọ̀ǹda fọ́nrán láti fi koro ojú sí Davido lórí bí ó ṣe kan ọ̀gá wọn lábùkù. Bí ó ti ní wọ́n ti gbégi dí Davido láti má wá ṣiṣẹ́ eré mọ́ fún ọdún 6 tí ó kù fún Okpebholo láti lò lórí oyè gẹ́gẹ́ bí gómìnà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí.
Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.